Africa Content TV. Hallelujah. Ó kí Ọlọ́run ọba tó ní wá, tó lo ohun gbogbo, tó lè sọ ohun gbogbo, tó dẹ̀ jẹ́ ọba tó ní agbára lórí gbogbo alágbára, ọba tó ní agbára lórí ìjọba, ó ní agbára lórí gbogbo ohun tó dá, àtẹ̀yìn àtẹranko. Òun ni ọba tó lè sọ̀rọ̀ tí ó ṣẹ bẹ́ẹ̀, tí yóò sí ẹni tó lè yípo. Mo wá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Mo wá kí àwọn kábíyèsí wa, mo kí bàbá wa Ọ̀nà Oníbodè of Igboho. Mo dẹ̀ kí kábíyèsí mi, ó jẹ́ pé bọ́nà ṣe jù. Òní ni mo fẹ́ mọ fẹ́ràn mi, torí pé ẹni tó bá gbéra láti ibì kan tó wá mi wá sí ìlú Igboho, mo mọ̀ pé nìyẹn fẹ́ràn mi. Ṣé ọ̀nà tí ìjọba Nàìjíríà ọ̀nà tí láti túnṣe ni mo fẹ́ sọ ni, àbí ìbẹ̀rù pé Fúlàní ń pààyàn gbogbo òkè òkun ni mo fẹ́ sọ, tí ń dẹ́rù bà gbogbo èèyàn? Táwọn kan bá wá dìde tí wọ́n wá sí pé wọ́n wá bí òkú ìyá mi, ẹ mọ̀ pé ẹ kí n yìn wọ́n. Mo wá kí kábíyèsí mi Olúkòtì of Igboland. Ó tiẹ̀ jẹ́ pé olóyè kábíyèsí ni mí ní ìlú Ìpòtì ní Èkìtì. Èmi ni Akínrógun of Igboland, tí mo dẹ̀ ti jẹ oyè yẹn ń sìn, tí ó ti fẹ́ tó bí ìbá ní bùkún, á ti fẹ́ tọdún mẹ́wàá àbọ̀dún mẹ́jọ. Saheed Òṣùpá ló play tí kábíyèsí pè fún mi jọ tán fi mí joyè, tí bàbá fún lówó gidi pé kó lọ wá play fún olóyè mi. Ó tiẹ̀ jẹ́ pé àìtí ìjagun mẹ́rin, Ọlọ́run ní jẹ́ kí ogun ó kó ìlú Ìpòtì. Mo kí kábíyèsí mi ìlú Àkókó, Ọ̀kà Àkókó ni bàbá ti gbé ọ̀pá àṣẹ wọn ránṣẹ́ pé àgbàlagbà wọn bí táwọn fẹ́ràn Ìgbòho dé, àwọn ò rírí, wọn ò dẹ̀ fún àwọn ní àìfì. Àwọn wá rí i pé ìyá Ìgbòho kú, ó fẹ́ sin ìyá ẹ̀ lénìí. Bàbá wa gbé olóyè dìde pẹ̀lú ọ̀pá àṣẹ. Ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí kábíyèsí ó gùn dáadáa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Asígàngàn láti ìlú Gàngàn. Àwọn ni wọ́n wà ní ẹ̀yìn lọ́hùn yẹn. Ọlọ́run ò ní jẹ́ kí ogun Fúlàní kó tún jà yín nílùú Gàngàn mọ́. Ọlọ́run tó lò mí láti ṣẹ́gun fún yín ní ìlú Gàngàn lórí ọ̀rọ̀ Fúlàní kò ní jogun ọjà yín bẹ̀ mọ́. Tó bá tiẹ̀ jẹ́ pé màá ní kí pásọ̀ fàyè gbà mí kí àwọn aráàlú Gàngàn wá mọ oore tí ìlú Ìgbòho ṣe fáwọn kan, wá dúpẹ́ oore yẹn fúnra wọn ń bí. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ wá ṣe bẹ́ẹ̀. Ohun táwọn náà bá ṣe fún chọ́ọ̀chì ìlú Ìgbòho, torí pé chọ́ọ̀chì yìí náà bí mi sí, wọ́n ti sọ mí lórúkọ. Àwọn bàbá wa Ẹ̀sìkẹ́ẹ̀lì, àwọn náà sọ mí lórúkọ bí bàbá mi ṣe sọ fún mi. Torí pé bàbá mi olórìṣà ni wá nínú ilé wa. Bàbá mi Sàǹsí Adéẹmọ ni ó jẹ́ bí alágbà gbogbo eléégún nílùú Ìgbòho ń bí. Ó sì ní ọdún tí bàbá fi ṣàkóso ìlú Ìgbòho yìí tí àlàáfíà sì wà. Ọlọ́run jẹ́ k'àlàáfíà tó mọ̀ wà nílùú Ìgbòho. Ọ̀gbà tí bàbá mi fẹ́ yá mi, ó sì ń ṣe ẹ̀sìn ẹ̀ lọ. Bàtọ́ wá fẹ́ yàwó lé bàbá mi, ó di Kristẹ̀. Ó bí èmi, ó bí gbogbo ọmọ rẹ̀ sínú ìgbàgbọ́. A sì ń ṣe ti Kristẹ̀. Bàbá wa fi ẹ̀sùn kàn mí pé mo níyàwó bíi méjì. Nígbà tó jẹ́ pé àwọn ẹni Ọlọ́run náà nínú Báíbù wọn níyàwó kọ̀ọ̀kan. Tí a bá wá rí ẹni tó níyàwó kan nínú Báíbù, ẹni kí pásọ̀ ṣàlàyé fún mi. Jákọ́bù ò níyàwó kan nínú Bíbélì tí à ń wò yìí. Nígbà tí ẹni Ọlọ́run kan òun fẹ́yàwó, nígbà tó sìngbà tán, tó ṣẹrú tán ní ọ̀dọ̀ àna rẹ̀, ó wá fẹ́yàwó. Nígbà tó fẹ́yàwó, ìyàwó tó fẹ́ tó láì nínú ọkàn rẹ̀, wọn ò fún. Èyí tó wá jẹ́ àgbà, torí wọ́n pìtẹ̀ fún pé inú agboolé tiwa ń bí àgbà ní kọ́kọ́ mọ lọ́kọ kí àbúrò tó ní. Tó bá fẹ́ fẹ́ àbúrò tó fẹ́ fẹ́ gbọ̀n, ó tún sìngbà ọdún méje, ó lòun fara mọ́. Ó wá fẹ́ ẹ̀gbọ́n, ó fẹ́ àbúrò. Ìgbà tó fẹ́ ẹ̀gbọ́n tó fẹ́ àbúrò, àbúrò ń bímọ, àbí ẹ̀gbọ́n ń bímọ. Àbúrò tó nífẹ̀ẹ́ kò bí, torí pé Ọlọ́run lọ́ba alágbára, òun ló sì lọ́mọ lọ́dọ̀. Ó tún wá bẹ Ọlọ́run pé akélódé ẹni tí mo fẹ́ràn yìí ò bímọ. Ọlọ́run ni ó tún bọ́mọ ọ̀dọ̀ rẹ̀ sùn kó lè jẹ́ mẹ́ta. Ó dà pé mẹ́ta ni ó kọ́kọ́ pé kí ẹ kí hallelujah.
ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé ká tẹ̀lé Jésù ò tiẹ̀ kúkú níyàwó kankan Paul tó sì ní ẹ fẹ́ yàwó kan òun kẹ́ ò tiẹ̀ fẹ́ so kí wàá ní bàbá ń ṣàlẹ́ǹjì mi sí nígbà tí Ọlọ́run fún mi ní àkọ́kọ́ tí mo fẹ́ nílùú Mọdákẹ́kẹ́ tí ẹsẹ̀ rẹ̀ sì da n tún fi mí le ẹ̀wọ̀n kó o rí lọ́jẹ́ fún mi lọ́dọ̀ Ọlọ́run mo tẹ̀lé àwọn òjíṣẹ́ Ọlọ́run nìyẹn Ọlọ́run ní jẹ́ kí ìlú Ìgbòho bàjẹ́ bàbá inú mi dùn sí ìgbà tí mò ń bá yín sọ̀rọ̀ lórí fóònù mi rí inú mi máa ń dùn Bíbélì tí n bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa ó ní inú mi máa ń dùn torí pé Christian ni mí Bíbélì mo sì kà dáadáa ó yé mi nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rìnà nínú Bíbélì sí mi mo wá lu bàbá mi wá sí ìyá mi ìyá méje bí yẹn àwọn alàgbà mi ń sẹ́ndì ẹ̀ sí mi mo wá rí alàgbà mi Káyọ̀dé ó ní mọ̀dẹ́nì kankan lóhùn ó ní lọ sí ìyá mi kò ní séwu mo dẹ̀ rí pé nínú Bíbélì Mósè ní Olúwa jẹ́ kí n rí ojú rẹ bàbá ní kò sí ẹ̀dá tó lè rójú mi tó lè wà láàyè ọ̀rọ̀ yẹn wá ń dùn Mósè wá ń gbàdúrà Bíbélì Olúwa pé kí Mósè pàdé òun ní òkè Síónì pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì Bíbélì nígbà tí wọ́n ń lọ ó ní ìmọ̀lẹ̀ ó ní òkùnkùn sọ̀ ẹ̀rù bà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sá padà Mósè gòkè torí pé òun la fi rán ìgbà tí mo ka Bíbélì tó parí mo wá lọ wá Book of Moses láti rí òdodo ọ̀rọ̀ yẹn Mósè ní Olúwa jẹ́ kí n rí ẹ ó gòkè gẹ́gẹ́ pé alágbára ni ìwé Mósè ní kétúnṣe lé ìwé Mósè ní ìmọ́lẹ̀ sọ̀kalẹ̀ láti sánmà ó ló fún àpáta lẹ́gbẹ̀ẹ́ Mósè gbà Mósè dákú ni torí pé kò sí ẹ̀dá tó lè rọ́ Ọlọ́run tí ó wà láàyè ìwé Mósè ní Mósè dákú fún 40 ọjọ́ àti òru 40 tí ò tají rárá Ọlọ́run wá sọ fún Gabriel pé lọ pé dìde kó lè mọ̀ pé àwa lọ́lọ́run Bíbélì nígbà tí Mósè dìde ó ní ojú ẹ̀ pọ́n ó dàbí ẹ̀yẹ ná bọ̀ inú ìwé yìí Bíbélì ní ó rí àkẹ̀yìn sí Ọlọ́run bọ̀ ìwé Mósè gangan ní ìmọ́lẹ̀ wá láti sánmọ̀ ó fún àpáta gbá ó ní Mósè Ọlọ́run ní jẹ́ ká dákú báyìí níbi tí ẹ̀yin wá ti rí Ọlọ́run tí yín tó ní mọ́ wá sí ìyá mi èmi ò mọ̀ ohun tó dẹ̀ sọ sẹ́yìn tó fi ní mọ́sìn ìyá mi bẹ́ẹ̀ kẹ́ bá lè bá ń pè é dìde kẹ́ ṣàlàyé fún ìyá mi kú torí ìrònú tèmi mo ti sọ fún Ọlọ́run pé mo fẹ́ lọ sin gbogbo ẹni tó bá di ẹranko ní ọjọ́ yẹn tàbí tó ní ó di ejò mo ní Ọlọ́run má jẹ́ kó dé yẹn padà wọ́n ní gbogbo ìjọba tó bá ní kí mọ́sìn ìyá mi Ọlọ́run pa wọ́n rẹ́ kí n tó débẹ̀ Ọlọ́run sì gbà fún mi dá ẹ̀mí mi sí jẹ́ kí n sin ìyá mi torí pé abiyamọ ni ìyá mi. ó wù mí kí n rí ìyá mi kó tó kú ṣùgbọ́n Ọlọ́run ló ní ẹ̀mí tí àsìkò ẹ̀dá bá tó ni ẹ̀dá máa ń kú àjẹkọ́ ló ń pààyàn oṣokọ́ ló ń pààyàn ẹgbẹ́ sọnù èèyàn ò lè dá yẹn pa tí àsìkò òkú ẹ̀dá ò bá tó bí ẹ̀mí yẹn bá tọwọ́ èèyàn bọ́ ìmọ̀ sí Ọlọ́run ni ìyá mi ẹ̀mí rẹ̀ ò tọwọ́ ẹnìkankan bọ́ ó pè mí fúnra ẹ̀ ó ní Àdìsá mo ní mọ̀ mi ó ní kí ló ń dá ẹ dúró ní bẹ́ẹ̀nì mo ní mọ̀ mi mo ní kò yé mi náà ó lóhun tó sọ ni pé tí bàbá Tinubu bá ti wọlé Buhari lẹ́jọ́ ń jà Buhari ló ní kí wọ́n lọ pa ẹ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní bàbá Tinubu yẹn ti wá wọlé ṣebí Yorùbá lòun mo ní bẹ́ẹ̀ ni ó ní tó bá wálé tó bá pa ẹ́ ìtàn Yorùbá ò ní tán lórúkọ tiẹ̀ náà mo ní bẹ́ẹ̀ ni mọ̀ mi ó ní tán Akíntọ́lá àtàwọ́lọ́wọ́ tán mo ní bẹ́ẹ̀ ni ó ní máa bọ̀ nílé mo ní yẹn bẹ̀nẹ̀gàn òfin mílẹ̀ kí n wá ó ní ṣé o lẹ́nìkan tí mo lè lọ bá tí mo bá tí wọ́n fi fi ọlẹ̀ mo ní mi ò mọ̀ ó lóun ọ̀ lọ bọ́ lọ àǹtí mi ló jókòó yẹn ìtàn bí mi lé nìyẹn mọ́ mi wá pè mí pé inú rùn níjọ́ kejì tó bá mi sọ ní alẹ́ ẹjọ́ tó bá mi sọ ó wá nínú rùn yín wá ẹ dé bẹ́ẹ̀ mọ̀ bẹ́rù bá kò sọ fún mi kó n sì pè pàtó wá nínú rùn wọn á pè Bọ́lá àbúrò mi wọ́n ní lọ wo mọ́ mi nù mí torí ẹ fi ìyá yẹn lẹ̀ ẹ ní tàsí ọlọ́dẹ bí ìyá méjì ń bí yẹn sáré lọ ó lóun ti ń lọ àtọkọ òun pàtó débẹ̀ ó gbé mọ́ mi ó ní kankan ò sí mọ́ mi pé àwọn ti lọ hospital mo ní mọ̀ mi ẹ̀dẹ̀ dẹ́rù bà mí ó ní àwọn ti wà ókè
èló lè òkú dẹ́ra wọ́n ní 20,000 kò sẹ́ndì owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ fi yókù sápò láti ẹ wà pa. mo wá ń retí kọ́ọ̀lù wọn ní àárọ̀ láàárọ̀ kùtù torí máa ń pè mí àdìsá ẹ̀gẹ́dẹ́ kan ó ní torí pé mo máa ń ṣe ó ní èmi nìkan ni ọmọ tí òun bí tí mo máa ń ṣe mọ́ mi. ó ní àkọ́bí òun sọ pé ìyá Sunday ó ní ẹ̀gbọ́n mi tí òun mi lé náà pé ìyá Sunday ọlábòrò mi gan ò ní pè òun ní mọ́ mi ó lè mi sọ pé mọ́ mi nínú àwọn ń dùn tó bá ti wá pè mí láàárọ̀ á mọ̀ sí ẹ̀yẹ́ yẹn. mo wá pè mí mo wá pe Bọ́lá pé mò ń pe mọ́ mi nọ́mbà rẹ̀ ọ̀lọ́ ó ní mọ́ mi àwọn òsùnmọ́jọ́ pé hospital àwọn wà mọ́ mi ò sọ̀rọ̀ mọ́ mi ní ó fẹ́ rí mi ní ẹ gbé fóònù fún ó ní kò lè sọ̀rọ̀ mo ní ẹ gbé sí fídíò ẹ gbé fóònù fún dókítà nǹkan kan gbọdọ̀ sí mọ́ mi ó ní kò sí nǹkan kan tó sí mọ́ ó ní bí ìgbà tó ń kàkẹ́ lásán ni ó láwọn dẹ̀ lọ sí scan ológun wọn sọ ẹ gbé fóònù fún mọ́ mi kí n rójú ẹ̀ Bọ́lá wá gbé fóònù sí wọn lójú mo ní mọ́ mi ní ó ṣe báyìí mo ní ṣe bí torí tèmi ni ẹ̀sìn nǹkan inú nǹkan yín tẹ̀ nǹkan ra mò ń bọ̀ nílé sí ẹ̀yin dárayá ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n wá pe àkọ́bí wa àǹtí mi mo ní ṣe ti débẹ̀ wọ́n làwọn ti débẹ̀ wọn dókítà ni wọ́n gbé wọn lọ sí láwọ́tẹ̀ mo ń pè wọ́n ní 5 minutes níwájú ilé Ọlọ́run la wà mo ń pè wọ́n ní ìṣẹ́jú márùn láti mọ́nítọ̀ ìyá mi ìgbà tí ó fi dé Ògbómọ̀ṣọ́ wọ́n làwọn ti kọjá àwọn ti fẹ́ wo Ògbómọ̀ṣọ́ báyìí ìgbà tó ń dó Ògbómọ̀ṣọ́ tó ń wo láwọ́tẹ̀ lọ́kẹ̀kan àbúrò mi pè mí ó ń sunkún mo ní kí ló ń ṣe ẹ́ tó mọ̀ ń ṣe bí gbogbo àwọn èkó gbé fóònù fún mọ́ mi kò sọ̀rọ̀ ẹ̀ sàn sunkún gbé fún ẹ̀gbọ́n mi tó ń bí mi lé àdéjẹ́ àgbàniwọ̀ kí ló ṣẹlẹ̀ ó ní mọ̀ mi ti kú àbẹ́ mọ tẹ́ ń sin wọn àwọn ń ta sọ̀rọ̀ kí lẹ́ ń sin gángan báyìí fún ẹ gbé fún àǹtálísì àgbàlagbà ni wọ́n kí ló ṣẹlẹ̀ ó ní mọ̀ mi kú mọ̀ mi ò lè kú báyẹn ó dákú ni ẹ̀yẹ mọ̀ pé kẹ́ mọ̀ sáré lọ sọ́dọ̀ dókítà yẹn mọ̀ ń pè bọ̀dá wọ lákùlẹ́yìn torí òun ni dókítà bọ̀dá wa ní ẹni kìíní kan mọ̀ gbé wọn bọ̀ kíákíákíá pé mọ̀ mi ò lè kú kí n fọkàn balẹ̀ ọkàn mi dẹ̀ balẹ̀ wọ́n wá dọ́dọ̀ bọ̀dá yẹn ó ní Sunday mọ́ni ó ní ìyá rẹ̀ ti kú wọ́n á rí i pé Ọlọ́run ni mò ń pa yẹn wọ́n á fi mí lẹ̀ ẹjọ́ kẹta ń bẹ̀ nà pírẹsidẹ́ǹtì yẹn nà ta lọ wọ́n á ní kí wọ́n lọ pè mí wá ó ní òun rí i pé ìyá mi kú òun rí nínú pépà ń sìn nílùú Bẹ̀nẹ̀ ń bí mo ní bẹ́ẹ̀ ni ó ló yọ Ọlọ́run ó ní màá máa rò pé ohun tóun ṣe ó dùn mí mo ní kò dùn mí torí pé kádàrá mi mo ní ẹ̀yin fúnra yín mọ̀ nílùú Bẹ̀nẹ̀ pé ẹ̀yin kọ́ lẹ mú mi èmi àti òun lájọ wà ń bẹ̀ mo dẹ̀ ń sọ fún un ìgbà tó ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni mo kúrò mbẹ̀ wájú Ọlọ́run mo wà yìí mo sọ fún òun pé láàrin àwọn ọlọ́pàá yìí mo lè lọ ń bì mo dẹ̀ lọ Ọlọ́run gbà fún mi bẹ́ẹ̀ wọ́n wá kánkọ́ọ̀fù sóun lọ́wọ́ múlẹ̀ wọ́n fi tàn mí mú padà èyí lè filẹ̀ mo pe òun pé wọ́n ti mú yàyọ́lẹ̀ ó ní mo padà lọ bẹ̀ mo filẹ̀ o sọmọ pé ọmọ ọ̀rẹ́ kọ́wọ́ ẹ̀ ìlú èbó ní dẹ̀ ń gbé ìjọba lọ kú ọmọ nù lé o padà lọ bẹ̀ lọ fara ẹ̀ kalẹ̀ wọ́n ló ń ṣe Yorùbá nìsàn mo dẹ̀ wọ́ọ̀nù ẹ ò gbọ́ ọ bẹ̀rẹ̀ sí pariwo mọ́ mi lórí fóònù ọ̀gbọ́dọ̀ fi rọ́pò lẹ́mbẹ̀ yẹn o padà lọ bẹ̀ mo wá pe àwọn bàbá mi kí wọ́n ní kí n má lọ kí n má wọlé àwọn ìyẹnjú ẹ̀ òun pè mí gbọ́dọ̀ mọ́ lọ bẹ̀ ṣé mo fi fọ ọmọbìnrin yẹn lẹ́mbẹ̀ yẹn ni mo dẹ̀ débẹ̀ mo ní ẹ tú àǹkọ́ èmi lẹ̀ ń wá wọ́n ṣe gàràgàrà mo ní ẹ farabalẹ̀ èmi lẹ̀ ń wá wọ́n làwọn ò lè tú torí pé òun làwọn fi tàn mí mú wọ́n tún wá dé mi mọ́ mi lọ́wọ́ wọ́n tún fi kàn kú ti ọwọ́ tiẹ̀ wọ́n gbé mi sínú ọkọ̀ mo wá ń sọ fóun mo ní àìmọ̀ ikú lè dé ẹ tọ́jú ìyá mi torí pé ọkùnrin ni mí tí ò bá sọkùnrin lé mọ́ níjọ́ tí ń kú Ọlọ́run lọ́mọ ń fọ Ọlọ́run tó ní mi búra níjọ́ tí ń kú pásítọ̀ Ọlọ́run ló mọ̀ ọ́n kò fún ẹni kankan òun ni ò jẹ́ kẹ́rù bà mí láti wá pé mo fẹ́ wá sí níjọ́ tí ń kú Ọlọ́run ló mọ̀ tí ò bá sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí gbogbo èyí tá à ń pẹ́rọ̀ sọ mò ń ro ti àwọn ìyàwó mi àtọmọ tí n bá mọ̀ pé màá ṣèjẹ̀gbọ́n mi ní bímọ ní fẹ́yàwó tí n bá níyàwó tí n bá lọ́mọ o lè gba eégún léjú kí n ta anybody láyà ṣùgbọ́n tí n bá fẹ́ jẹ́wọ́ aládìkún tán bí àwọn bàbá mi ṣe bí mi màá tún wá fa eléyọ̀ fabriki wọ́n fabriki mi pé àbórí ẹ̀ yìí ni ọ̀wọ́ àwọn ọmọ tó bí dàlẹ́ ni kí ló ń ṣe ẹ̀ ẹ̀yin ní ẹ̀yin lẹ́wẹ́júlẹ̀ rúmbà ẹjọ́ tí ń kú Ọlọ́run lọ mọ́ ẹ jẹ́ n bínú tán mo lọ́rẹ̀ kan bí tí mo ń fabriki mi gan mi ní dárúkọ ẹ̀ ó máa ń kó bírèkì mi gan yóò ní gbogbo ohun tí n bá fẹ́ láyé ń pa owó kí n sọ fóun kò fọ́nbù fún mi rí tí n bá ní mo ní $100 million láàrin 10 minutes mo búra níwájú ilé Ọlọ́run wà yóò wọnú àkáǹtì mi
láti bí 15 years ago láti jọ wà kò fi mí lẹ̀ tí mo ti ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ní fóun náà lẹ̀ ní orúkọ ìyá mi tó kú ń bí tẹ fẹ́ bá mi sin lénìí màá fún yín ní mọ́tò bọ́ọ̀sì kan ẹ ṣe ní ení ní orúkọ first wife mi tó dúró yìí ọmọ tó yọ̀ sí ọ̀rẹ́ mi kan ní orúkọ tiẹ̀ òun ò fún yín 500,000 nísinsìnyí ní orúkọ rọ́pò ń bí broda ọ̀rẹ́ mi yẹn tó jẹ́ ẹ̀gbọ́n wa òun náà ní òun ò fún yín 500,000 nísinsìnyí ó di mélòó ṣé mo pé ẹni mọ̀mọ́ mi ó máa ń sọ fún mi dáadáa ìyá mi ó fẹ́ràn mi gan èmi náà sì fẹ́ràn ẹ̀ Ọlọ́run rí mi kò sọ̀rọ̀ tó máa ń sọ fún mi tí mi ń tẹ̀lé bàbá mi tó bí mi gangan Akẹgbẹ́ Adéyẹmọ Adétúnjí ibà ẹ̀ lọ́nà ọ̀run òun máa ń kí mi láyà gan ni o ìgbà tí èmi àti ẹ̀ ń gbé Mọ̀dákẹ́kẹ́ Ọlọ́run fọ̀run káwọn méjèèjì ń sìn wọ́n ti kú àwọn ti gbàgbé pé àwọn wálé ayé rí wọ́n ti lọ wọn ò dẹ̀ lè padà wá mọ́ wọ́n á di erùpẹ̀ dandan nìyẹn Bíbélì ní erùpẹ̀ ní àwa a ó sì padà di kò sí agbára tá a ní láyé kò sí life champion current champion ló wà my people kò sí life champion gbogbo ohun tó o ní nípò àtọmọmọwé ni o mo gbé èbó bí wèrè ni o mo lè ṣègbà ni o wà á kú ni wà á di yẹ̀pẹ̀ tábà wá rántí ọjọ́ tá a kú ẹ kẹrù ọlọ́mọ bà wá ká lè mọ jà fún àwọn mẹ̀kúnnù ká forúkọ rere sẹ́lẹ̀. mo tún wá ní ẹnìkan ń bí ó ti sanwó sínú àkáǹtì church ó dẹ̀ ni mo dárúkọ òun pé lórúkọ ìyá mi òun ti ju ẹrù sí àkáǹtì church. Ọlọ́run jẹ́ kí ọmọ rere ọgbẹ̀yìn gbogbo wa Ọlọ́run jẹ́ kẹ́mi ọmọ rere ọgbẹ̀yìn gbogbo wa nísìn mọ̀mọ́ ti gbàgbé pé òun wálé ayé rí ti pẹ́ ààbò mọ́lẹ̀ ọ̀tán nìyẹn tábà ti bòyá mọ́lẹ̀ tán lọ́ba parí làbá túká àbí ṣùgbọ́n Ọlọ́run ò túká pẹ̀lú wa ìyẹn ni ká mọ fi sọ́kàn wa ló fi jẹ́ pé ó yẹ ká mọ jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ká mọ jà fẹ́tọ̀ ara tiwa nìkan gbogbo ohun tó ń kójọ yẹn ọ̀pá kúnjọ́ kan náà ni wọ́n wá bà dúkìá mi jẹ́ wọ́n jó gbogbo ilé mi wọ́n bà nǹkan jẹ́ wọ́n bà mọ́tò mi jẹ́ ṣebí ńgbà tí mo wálé ayé ni mo bá ní mọ́tò yẹn mo bá yàwó lé ayé mo bọ́ ọmọ ń bẹ̀ ni mo bá gbogbo dúkìá yẹn mo bá lé mo sọ fún wọn pé kán lọ jó náà náà nígbà tí wọ́n kọ́ jó tà kọ́kọ́ ná ṣé mo bínú ni wọ́n ti kọ́kọ́ wá jó kan ná 17 rooms ló wà ń bẹ̀ kò jìnnà síra wọn mi ò tí mo fẹ́ bọ́lọ̀ ń jà ní ilé ayé ni mo bá àní kí n jàfẹ́tọ̀ àwọn fẹ̀kùnmẹ̀kúnnù kí n jàfẹ́tọ̀ ọ̀ràn mi kí rẹ̀ mi mọ̀ tán kórúkọ mi wà láéláé ìyẹn ṣe pàtàkì ẹ lọ ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ lọ jólé yòókù ná tí n bá bínú kọ́lọ̀ ń béèrè lọ́wọ́ mi mi ní bínú àwọn ọmọ tí mo bí ń bẹ́ẹ̀ lu èbó ilé yẹn wọ́n mọ fi mi ṣe ẹ̀yẹ ni kékeré ni bàbá ilé ìkan bí mi pé mọ́tò yẹn kejì kan mọ gbé seré jáde pé bàbá ikọ́ mọ́tò yẹn ká mọ fi seré lọ skul kílẹ̀ ń kó kiri gan mọ́tò tó máa di pàǹkárà orúkọ rere sàn ju Bíbélì àti abẹ́wúrà àti ẹ jẹ́ ká ní orúkọ rere ká ní orúkọ rere gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a jọ ń káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ mọ̀ jẹ́ kí a fi àyè gba Fúlàní lórí ilẹ̀ àwọn bàbá wa ẹ mọ̀ jẹ́ ká bú ọba mọ́ ẹ mọ̀ jẹ́ ká bú jòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa ń kọ́kọ́ ń bú ọba tá à ń bú jòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ pẹ́rẹ́ àmì padà ẹ mọ̀ jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ mọ̀ bolóṣèlú kankan àwọn Fúlàní ti ń bá wa jà gan ńjọ́ ti wà ń jọba Yorùbá ò bínú rí torí pé múgùn ni wá àfẹ́sí wọn rí àwọn bàbá nìkan làwọn máa ń fèsì ẹ jẹ́ ká stop ẹ̀ ṣé Yorùbá ló wá rẹ pé kí wọ́n lọ pa mí nu lé ni ebi Buhari ni Yorùbá mi ló gbìjà mi lọ́dọ̀ Buhari náà wọn ò dá sí náà ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ nígbà náà èmi àti Kánú la dìde Kánú dìde lẹ̀ Ìgbò èmi dìde ní ilẹ̀ Yorùbá mo sọ pé wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni o kò lè wọ́ orí ìyà tí Fúlàní ń jẹ wá náà láti wà àwọn ò tí ì stop Fúlàní ló ń control ìjọba Nàìjíríà ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá àjàmọ́ ẹ má jẹ́ abú wọn mọ́ ẹ má jẹ́ àṣẹ wọn àwọn ará pẹ̀lú wọn àwọn àtàwọn bá jó lóṣèlú tá a bá fẹ́ kọ́ wọn rẹ̀ wá lọ́wọ́ á gbé wọn mọ́ra á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ so ti yé yín wá yẹn so Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí gbogbo wa gùn ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ẹ ṣé but èmi náà kọ́ bọ́dà bẹ́ẹ̀ ni pé èmi náà ò fi nǹkan kan lẹ̀ àwọn ọ̀rẹ́ mi nìkan náà kàn fowó lẹ̀ fún mi ní 100,000 naira ń bẹ̀ yẹn kí mi náà fi ohun tó bá ká ẹ̀ fi kún owó búlọ́ọ̀kù àwọn ìjọba Nàìjíríà wọ́n ti
àkáǹtì mi ẹ̀yin gbogbo iná ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì bá gbogbo dúkìá mi jẹ́ èmi ò wá bínú yẹn torí pé Ọlọ́run ló ní gbogbo nǹkan yẹn ẹ bá fún mi lówó wọ̀nyí gbogbo tí mò ń ná ń bí àwọn ọmọ òkè ògùn àwọn ọmọ ńláńlá náà ṣe bó ṣe wù. àwọn ọmọ Yorùbá káàkiri diaspora mo kí gbogbo yín ilé dárúkọ yẹn tán ń bí báyìí láti Amẹ́ríkà láti London wọ́n gbá káàkiri wọ́n dẹ̀ dúró tì mí pé yà ò gbọ́dọ̀ jẹ mí àwọn náà náwó lé mi lórí tí mo fi jáde nínú ẹ̀wọ̀n tí wọ́n gbé mi sí bẹ̀nẹ̀ wọn ò stọ́ọ̀pù ná owó yẹn gbogbo náwó òkú ìyá mi wọ́n ní mọ́ mi ò ní mì tábà ti bo mọ̀mọ́ mọ́lẹ̀ tẹ́ ń bí ẹ̀rẹ̀ pàdánù ń bí mọ̀lú tí wọ́n pa fáwọn náwó bẹ́ẹ̀ ń bàdàn mọ̀lú táwọn èèyàn rà lẹ́ńbẹ̀ lé ní 12 tí kálukọ́ jẹ lọ́la tá a mú ẹ mọ̀jẹ̀ àṣejẹ̀gbọ́n mọ̀jẹ̀ àdàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ́n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò rí ibi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yàn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó tẹ́ pé mo dìde fúnjà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ lè mi mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ Ìgbòho kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba Ìgbòho mò ń lọ ọ̀dọ̀ oníbodè of Ìgbòho kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí Fúlàní mọ́ dá mi dúró títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ àwọn bàbá wo lè lóko mọ́ wọn ò lè lóńdò Fúlàní wa ní iṣu Àbújá ló dùn jù sẹ́kùn ti ya wèrè ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. Praise the Lord. Bàbá kábíyèsí yóò wù mí bàbá ń bòde adé ó pẹ́ lórí mo mọ̀ pé gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wá náà ẹni pàtàkì ni wọ́n bàbá ṣé gángan tilẹ̀ gángan máa ké sẹ́yìn náà bóyá bàbá oníbodè mo fẹ́ fún àwa lọ́balọ́ba láàrin ìṣẹ́jú méjì pé káwa náà kí àwọn yẹn ká sì dúpẹ́ gbogbo àwọn lọ́balọ́ba náà ni màá fàyè gbà but bàbá oníbodè tó jẹ́ olùgbàlejò wọn àwọn ni wọ́n síwájú. mo kí Ọlọ́run ọba tó tó kí mo kí ẹ̀yin Yorùbá nation ẹ kú àdúrótì o ẹ ní àṣeyọrí o mo wá kí ẹ̀yin lọ́balọ́ba Olúpòtì of Ìpòtì Èkìtì mo kí Alára aṣojú Alára mo kí Kárìgbò ti Ìjẹ̀bú Rẹ́mọ mo sì kí Aṣígàngàn ṣé aṣojú Aṣígàngàn ló wà ní Aṣígàngàn gangan aṣojú ni ẹ kú àmójúbà ọba tuntun àsìkò rẹ̀ ó tura o mo kí ẹ̀yin ìjọ Ọlọ́run ẹ ṣé orí wa lókun ni ẹ ń bá wa fa mo kí ẹ̀yin ìjòyè gbogbo tí ẹ wà ń bí ọ̀rọ̀ àbẹ̀ ń pé mò ń wo àwọn aṣojú Onígbòho náà níbẹ̀ yẹn ẹ kú dìde ìfẹ́ tó wà láàrin wa kò ní bàjẹ́ o gbogbo àwọn aṣojú tí mi ò tún rí tí wọ́n wà ń bí bàyẹ̀ dákun ẹ má bínú mo kí gbogbo wa o. Sunday okú ẹ̀yìn mọ̀mọ́ rẹ o ti ṣe bí ọmọ ṣe
Ọlọ́run ọba yóò forí jì mọ̀mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá èmi mo lò kú mi. Ẹ rí i pé mo máa ń sọ ní gbogbo ìgbà tó bá jẹ́ pé ìyá Sunday jọkùnrin ni òun ló yẹ kó wà ní ààyè tí mo wà yìí, nítorí bàbá tó bí ìyá Sunday àti bàbá mi ẹ̀gbọ́n tàbúrò gidigbe ni wọ́n. Ìyá Sunday ni Aníkúlápó tí ẹ̀ ń pè mí yìí, ìyá Sunday la Aníkúlápó. Mo wá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé ìyá yẹn ọ̀gbẹ̀yìn Sunday, ìyá tó mọ àti wáyé rẹ̀ kò mọ àti lọ Sunday, ọpẹ́ ló yẹ ká dà. Ẹni tó bá wà ní agbègbè Ìbàdàn níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yọ mọ̀ pé Ọlọ́run ọba òun nìkan ni ọba tí sọ ẹ̀dá. Ọlọ́run ló sọ Sunday níjọ́ yẹn ló sì yọ Sunday. Àwọn sọ́jà tí wọ́n sọ̀rọ̀ àǹdí ilé láti bí ìlàjì máìlì sí ilé ọ̀dọ̀ rẹ̀ kò lóǹkà, gbogbo àná la mọ̀. Kí Ọlọ́run kó bá kẹ́ àwọn tí ẹ̀mí wọn bọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọlọ́run wá ṣe ìdápadà ohun tó ó bàjẹ́ nínú ilé Sunday, gbogbo àkólọ rẹ̀ k'Ọlọ́run bá dá padà. Èyí tí à ń ṣe lénìí wọ́n ní àfẹ́ni ọmọ bá sin ló bímọ, ọmọ láyọ̀lé. Sunday ó kú oríire o, Sunday ó kú oríire o. Akíọ́ ògbẹ̀yìn mọ̀mọ́ rẹ, ọmọ alálùbáríkà ọmọ ọ̀dùnnú yọ gbẹ̀yìn wọ náà o, yọ gbẹ̀yìn wọ náà o. Gbogbo ẹ̀yin tẹ́ wá síbí lónìí àti lọ́nà jíjìn ni àti nítòsí ni, ẹ̀yin tẹ́ wá láti ìlú èbó gbogbo tẹ́ wá fi ìfẹ́ hàn sí Sunday ọmọ wa, Ọlọ́run ọba aláàánú yóò jẹ́ kẹ́ bálé láyọ̀ o. A ò ní fi ọjọ́ èní ìtàn burúkú lágbára Ọlọ́run, ìtàn rere la fi pa o. Gbogbo ibi tí ẹ tún ti ṣe ayẹyẹ láti bá Sunday dúró, nítorí mo mọ̀ àwọn arábàdàn nígbà kí kọ wálé báyẹn kọ mọ̀ sí ayẹyẹ lọ́dọ̀ àwọn. Gbogbo ibi tẹ́ ṣe Ọlọ́run á dúró tì yín. Ẹni tọ́jọ́ rẹ ọjọ́ ọkú rẹ ti pé Ọlọ́run ní jẹ́ kó lè attend. Ní agbára Ọlọ́run ní fi kú mọ̀mọ́ rẹ sọ ọ́ lẹ́nu, kò ní fi sọ ọ́ lórúkọ ìbànújẹ́. Mo kí yín o, mo wá kí gbogbo ẹ̀yin Ìgbòho pátápátá, ẹ̀yin ọmọ ìlú Ìgbòho, ẹ kú àdúrótì o. Sunday náà lẹ fojú kàn yìí o, n ò gbókù rẹ̀ wálé o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ọlọ́run ó jẹ́ kí ọmọ rere kó gbẹ̀yìn àwa náà o. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé o, lórúkọ ìdílé Aníkúlápó ẹ ṣé o, nítorí pé nígbà tí ẹ ti ń kí ó kí lẹ́ẹ̀kan kí ìyá Ṣẹ́ra wọ́n à ń kí mọ́ Aládìkún, ó ń kò yìí ni ìyá Ṣẹ́ra kì í ṣe Aládìkún, wọ́n wá tọrọ rẹ̀ lọ́dọ̀ Aládìkún wá tọrọ ẹ̀ lọ́dọ̀ òun kò yìí ni. Tí Sunday bá láyà kàkà ẹ rí i pé Ìkòyí wájú ni wọ́n fi gbọ́kọ́, Ìkòyí kèé gbọ́fà lẹ́yìn, ó ń Kòyí ní Sunday. Negative wire àti positive wire lọ́pàpọ̀ tí iná fi ń jó ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ nítorí ìdí eléyìí. Mo kí ọ lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀, ẹ ṣe àdúpẹ́ o, ẹ kú àdúró tí Ọlọ́run àdúró tẹ̀yìn náà o. Ẹ jẹ́ ká praise the Lord. Mo fẹ́ gba mí mọ̀ bóyá àwọn bàbá kábíyèsí tí wọ́n wá náà wọ́n ní àwọn gbólóhùn kan tàbí méjì. Ẹ má bínú sí wa, Yorùbá ní ká fi ọlá fún ẹni tí ọlá ṣe tiẹ̀. Ẹ dákun ẹ má bínú. Ṣé rí ìjọ yìí? Ẹ̀yin ọ̀rẹ́ Sunday, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ̀yin tọ́lọ́run ràn lọ́wọ́, ẹ má wo àkáǹtì yìí níran. Ṣé rí chọ́ọ̀chì yìí? Chọ́ọ̀chì ìtàn ni. Ọ̀rọ̀ tí Sunday sọ nípa ìtàn chọ́ọ̀chì kò múlẹ̀ tó, kò múlẹ̀ tó.
ṣe rí bàbá Sunday lọ́kọ́ gba Christianity nínú agboolé bàbá rẹ̀ nígbà tó wà ní modern school. Bàbá Sunday lọ́kọ́ gba Christianity. Bàbá tó bí bàbá Sunday Sanusi ní jẹ́ Sanusi tí ó sì kírun ni. Àpáta pààràpá tí parẹ́ lájúbà ni wọ́n jẹ́. Ṣé rí ìjọ yìí mo fẹ́ ká contribute sí. Ọlọ́run ló gbéjọ yìí dìde o. Wọ́n gbé ọwọ́ lé ìjọ yìí lórí o. Tí mo bá sọ̀tàn ìjọ yìí, tábánákù àkọ́kọ́ tọ́kọ́ wọ̀lú Igboho òun ló débí o. Lẹ́gbẹ̀ẹ́ ààfin mi ń bẹ̀ wọ́n lọ́wọ́. Tábánákù yẹn ni wọ́n wá fún wọn lẹ̀ ń bí báyìí. Àwọn ọjọ́ yòókù ba aláyé ni. Ìjọ yìí túká ó túká tì. Ọlọ́run dá padà wá. Bàbá wa Gabriel Aláyàkí kọ́lọ́wọ́n fọ̀rùn kẹ́. Ó dá ìjọ yìí padà wá. Wọ́n gbé síwájú ilé Balọ́dẹ ń bẹ̀ wọ́n. Kó tó di pé wọ́n rí lẹ̀ ń bí. Ọlọ́run sì dúró tì wọ́n. Ohun tí níbi tá a wà yìí kó tó dìde ẹ wo chọ́ọ̀chì tí à ń wò yìí. Nígbà wá wà ń kékeré. A ṣe kéré sí ni a ṣe gbogbo ẹni níbi tá a ti mọ wòran nù. Ṣùgbọ́n wọn ọba tí wọ́n ṣe yìí wọ́n tún wá wò pé ó yẹ kó da jù báyìí lọ. Mo wá rọ̀ wá gbogbo ohun tó kálukú wá bá ní lórúkọ ìyá Sunday lórúkọ Sunday mo fẹ́ kí a ṣe ìrànlọ́wọ́ fún ìjọ yìí kó dìde lórúkọ mi àti àwọn ìjòyè mi mo fún yín ní 100,000 nísìn. Ẹ ṣe kábíyèsí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí ogun fún wa ẹnìkan náà ń bẹ tí Ọlọ́run mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run mọ̀ gan torí pé n tó fẹ́ràn mi ni alágbára ń lu Nàìjíríà ni alágbára ni o alágbára ń lu Nàìjíríà ń bí ni ọ wá ní kí n má bínú àtàná ni ẹnìyẹn ti ń ṣe kùrùkẹrẹ lórí ọ̀rọ̀ ìyá mi ó ń ṣe kùrùkẹrẹ gan ni o pé òun ò ní kí ẹ mọ́ sàrà tó wù yìí bọ̀ Sunday ó sòkú ìyá rẹ̀ òun ó sì dúró títí ó fi ṣe òun ó sì ní kóun gáàdì ẹ̀wọ̀ Ìbàdàn tí ó tún ṣàyẹ̀ ń bàdàn bó bá ti wá ṣe ogun tó bá fẹ́ ṣe tán ẹ lè àtàkì ẹ̀tẹ̀ bá lè dààmú òun ò dá sí mọ́ ọ wá ní Ọlọ́run mọ̀ òun èèyàn mọ̀ òun fún yín 500,000 kẹ́ fún lákàntì òun ṣe nísìnyìí. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa tí a wà níbí. Orúkọ tèmi ni Kẹ́hìndé Àbẹ̀bí Ìgè Àdùbí. Mo wá láti pledge fún àkáǹtì yìí lórúkọ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ní àkótó bàbá wa Igboho ṣà. Àwa náà pledge 500,000 ẹ ṣé. Ẹ káàárọ̀ gbogbo ilé o. Lórúkọ Yorùbá World Media àwa náà pledge 250,000. Kábíyèsí a kí gbogbo àwọn ọmọ Ìgbòho ní orúkọ bàbá wa kábíyèsí ọba Abdulrafiu Ọláníyì Adéníyì Àríwọ̀ọ́lá Àkódì second di Aṣígàngán ti ìlú Ìgàngán. Wọ́n ní ká kí bàbá wa olóyè Ìgbòho pé wọ́n kú ọ̀rọ̀ ìyá ọmọ rẹ̀ ọgbẹ̀yìn àwọn náà. Gbogbo Ìgàngán àtọmọdé àti àgbà àmọ̀rírì bàbá wa Ìgàngán mà ti rójú Ìgàngán ti ráyè ọrọ̀ ajé mà ti lọ sókè. Ẹ má bínú pé mo gba ọ̀rọ̀ lẹ́nu bàbá yẹn mo ṣe mistake owó yẹn ẹni tọ́lọ̀ mọ̀ yẹn ni pé 5 million ló ń fẹ́ fún wọn sínsìn. ẹ má bínú 500 yẹn ó ti kó sí mi lórí ó ní òun fún ọ ní 5 million naira ń sínsìn lórúkọ ìyá mi. ẹnìkan náà pè mí dókítà mi kan pè mí sìn àwọn ń wo program yẹn lọ́wọ́ láti ìlú London wọ́n làwọn máa fún Dr. Michael wọ́n làwọn máa fún ní 100,000 sínsìn ọmọ tọ̀sọ̀. Gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi lọ Ìgàngán ti rójú
gàngàn ti ráyè ọrọ̀ ajé wa ti lọ sókè kò sógun kò sọ́tẹ̀ mọ́ wọ́n ti bá a lé àwọn alágídí jìnnà adúpẹ́ lọ́wọ́ bàbá Sunday Igboho ẹ máa mọ̀ ọ́ ṣọwọ́ ayé òní tó yín ní orúkọ bàbá wa Aṣígàngàn ti ìlú Ìgàngàn àti gbogbo ọmọ ìlú Ìgàngàn àwa náà dá sí ní orí 100,000 naira. lórúkọ ti tèmi ọmọọba Abdullahi Oyèbísí tí gbogbo ayé mọ̀ sí ọba lọ́la ìdílé alépàtà ọmọ ńlú ọ̀fẹ́ òtú lórúkọ ìdílé mi èmi náà fi 20,000 naira lẹ̀. kábíyèsí òkè àwọn olóyìnbó á ní permit me to stand on the existing protocol. Inú mi dùn láti wà níbí lẹ́nìí ẹni tí ò bá mọ bí èmi àti Sunday ṣe lẹ̀pọ̀ á lẹ̀pọ̀ nípa ìwà Sunday nípa pípíkẹ́yìn ó kọ ìwọ̀sí ìdí tí mo fi fẹ́ràn Sunday nìyẹn. Nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ó ká wa lára àwa bẹ̀rẹ̀ sí pé èmi pàápàá jùlọ mo bẹ̀rẹ̀ sí pé Sunday Igboho kí Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ láti bá òun sọ̀rọ̀ kí n tó lè fi èèyàn jẹ akínrógun ẹ mọ̀ pé ìjà ò tí ì wáyé ńgbà yẹn o ṣùgbọ́n mo wo Sunday pẹ̀lú ìgbésẹ̀ nígbà gbogbo oyè wo lè yẹ ká fún Sunday ní akínrógun mo tọ́ lọ síbàdàn pé Sunday a fẹ́ fi ẹ́ joyè ní ìlú Ìpòtì Èkìtì irú oyè wo àjọdá ó mú ni pé a fẹ́ kí ẹ jẹ akínrógun of Ìpòtì Kingdom wọ́n dẹ̀ gbà tayọ̀tayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn Saheed Òṣùpá tó jọ wọn ló wá ṣeré lọ́jọ́ yẹn inú mi dẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n á sọ fún mi pé ìyá papòdà nǹkan tó máa bó ṣe wúwú wọ́n ní ìkọ́kàn òǹkẹ́jọ lọ́nà mo máa dé Ìgbòho lẹ́nìí. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà níbí ó kí kábíyèsí kì í ṣe ni mo ti mọ kábíyèsí mo mọ̀ wọ́n tún jẹ́ ọ̀rẹ́ brọ́dà mi nìbàdàn kábíyèsí ẹ kú àlejò lẹ́nu mo pe ẹnìkan lánàá pé mo ń lọ sí Ìgbòho mo ní nǹkan tó bá máa ṣe mo ní kó máa ṣe mo ní kó lọ Google Ìgbòho mo ní wọ́n sọ ọ̀rọ̀ nípa Ìgbòho lórí Google bí èèyàn bá ṣe pàtàkì sí ni ẹlòmíì lówó ó lóókọ ṣùgbọ́n wọn àmọ́ orúkọ Sunday Igboho kò lè parẹ́ ó dẹ̀ kí gbogbo àwọn ọmọ Ìgbòho lápapọ̀ pé Sunday túnbọ̀ gbórúkọ Ìgbòho ga orúkọ náà ò ní lọlẹ̀ gẹ́gẹ́ bí pásítọ̀ ṣe sọ lẹ́ẹ̀kan àwọn náà ti di pásítọ̀ Ìgbòho is beautiful ọmọ ló máa ń gbé orúkọ ìlú ga táwọn ọmọ ìlú wa bá ti lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò gbà kan náà béèrè pé ẹnìkan lọ ṣe interview ní wọ́ọ̀sì náà béèrè pé ọmọ bo ni ẹ ó ní ọmọ Ìpòtì wọ́n ní ta ló mọ̀ ẹnìyẹn ní pé ó ní ṣe ìlú Ayọ̀ Àríyọ̀ to God be the glory ibi tí interview yẹn parí sí nìyẹn ẹni tó jókòó sí pé ọ̀gá òun ní Ayọ̀ Àríyọ̀ ní ojú ogun kò tiẹ̀ béèrè ìbéèrè mọ́ wọ́n gbà wọlé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ gẹ́gẹ́ bí chẹ́ẹ̀kì tó ti ń pa
pààrà ní báǹkì tí mánéjà wa gbọ́ pé Ìgbòho ni owó jáde lọ́jọ́ yẹn orúkọ yìí ò ní parẹ́ o pẹ̀lú gẹ́gẹ́ bí Sunday Ìgbòho ṣe jẹ́ sí mi tó dẹ̀ jẹ́ akínrógun of Ìpotì Kingdom èmi fúnra mi màá fi 20,000 tì lẹ́yìn ṣe mọ̀ pé ẹ̀yin ilẹ̀ máa ń bọ̀ wá ọba olówó o ẹ ṣé púpọ̀ thank you. ẹ má bínú àwọn àbúrò mi kan wà ń bí báyìí torí èmi ni pírẹsidẹ́ǹtì àwọn oníbọ̀ kí n tó bẹ̀rẹ̀ Yorùbá Nation mo dẹ̀ rí i pé ohun tó orí bá ti yàn wọ́n yàn náà lèèyàn ọmọ gbé káàkiri ohun tó rí yàn mí mọ́ ni Yorùbá Nation ẹni tí ó kù ni ó kù bẹ́ẹ̀ bá bínú kẹ́ ẹbẹ́ náà ni á gbà Yorùbá ó gba òmìnira tí àwọn ọba wa ó bọ́ ní oko ẹrú àwọn oníbọ̀ omi wá ní àwọn méjèèjì àwọn gbẹ́bọ̀ ò sí bí tí omi ọ̀dẹ̀ mọ́ yọ ní pẹrẹu ní kíákíá báyìí kẹ́ sọ fi tẹ́ bá àwọn àti surveillance àwọn dẹ̀ máa gbẹ fún yín ní kíákíá. a kí Ọlọ́run a dúpẹ́ ní orí ikú màmá wa pé wọ́n gbẹ̀yìn pé àwọn ọmọ rẹ̀ gbẹ̀yìn wọn wọ́n jẹ́kẹ́ láàrin àwa ẹgbẹ́ oníkájú níjọba àbílẹ̀ Òrè ló pé àjọ dá ẹgbẹ́ oníkájú yìí lẹ̀ ni so àwa náà wá láti wá bá wọn kẹ́dùn àwa sẹ́yìn wọn so àwọn ẹgbẹ́ oníkájú rán wa sínú ìjọ yìí pé ká fún wọn ní 100,000 naira. a dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ oníkájú o olúwa máa tẹ̀yìn síwájú thank you. láti inú àpapọ̀ kíkanjú ọmọ Yorùbá wọ́n ní ká fún yín ní 500,000 naira. hallelujah hallelujah o hallelujah brother mi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní kọ́ lè máa kọ́kọ́ kọ́ o ilé ayé yẹn dàbí pápá ìṣeré kólúkálukú wá ṣe tiẹ̀ gẹ́gẹ́ bá ṣe rán àìnígbàgbọ́ ẹ̀dá ò ní bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ o ìjọ ayé bá lè rúkú àdá nílé ayé máa rójú o bóhun kóhun bá ṣẹlẹ̀ sí mi nílé ayé o má ti gbàgbé kọ́mọ́ mi nìyẹn o mo ti gbàgbé bá ṣe kọ́mọ́ mi nìyẹn o mo ti gbàgbé kọ́mọ́ mi nìyẹn abẹ́rẹ́ ni tó ń bí máa ń gbọ́ Amẹ́ríkà làwa ti wá àwọn ẹlẹgbẹ́ mi wà níbí láti wá síbí èmi ọmọọba àkárìgbò nílùú Ṣàgámù wọ́n yàn wá jẹ ní ṣùgbọ́n wọn ò yan Ọlọ́run bá jẹ ṣe wá rí màá wá sọ kankan fún yín lónìí ní bàbá Aláàfin wà láyé ìjọ tí wọ́n ń bọ̀ nílé ọjọ́ tó ń ṣà èmi ọlọ́mọ yẹ kí èmi ti bá bàbá Aláàfin sọ̀rọ̀ èmi àti bàbá Aláàfin sọ̀rọ̀ mi ò mọ̀ kí mo jágun mọ́ bàbá Aláàfin wàláì mo ní bàbá wọ́n lọ ń gbé brọ́dà mi lọ sí Nàìjíríà wọ́n ń lọ pa àtàì ẹni kí n lọ ṣe gangan èmi ò ṣe o bàbá ní ṣọ wá ń sunkún ni mo ní bàbá òun sunkún ọba kì í sunkún mo ní bàbá mò ń sunkún mo ní torí nǹkan tẹ́yìn ò mọ̀ ní Nàìjíríà ọjọ́ tí wọ́n gbọ́ pé wọ́n mú Sunday Igboho èèyàn 5 ló lọ sínú kómà àwọn ìyá yẹn dẹ̀ dákú torí pé wọ́n mú Sunday Igboho mo ní wá ní kí n lọ ṣe gangan
bàbá ní ọ̀rẹ́ lọ́fọkàn rẹ̀ balẹ̀ ọba kì í sunkún mi ìwọ́n wáyé tó sunkún. wọ́n á ní í ń pè káàkiri sìn wọn ò ní gbé brọ́dà ẹ̀ lọ sí Nàìjíríà. mo ní mo ti gbọ́ àwọn ẹlẹ́rìí mi wà ń bẹ̀ yẹn mo dákẹ́ mi ò sunkún mọ́jọ́ náà lọ torí mi ò ń pẹ́ ké. àmàwí bọ̀ àdìpẹ́ lọ́hún gbàdúrà èmi àti brọ́dà mi àrà àlùmọ́rúfù àti Gani alágbàlà wa bí mẹ́fà àtúkóra wa jọ àtúlọ́kì ní Kútọ́nù aṣọ òdìdí ijọ́ mẹ́sàn-án gédégbé pẹ̀lú ẹ̀. ṣẹ̀wárí wàtà wá láti Amẹ́ríkà yìí àkótá wá o etí kún wọ́n mà ní kó má wá sílùú ẹ̀ ń lọ èmi wá ní ikú wa àjọkú ni wọ́n bá fẹ́ pa wá kó kú jọ pa wá orúkọ wa nípa ẹ láéláé o fẹ́ fìyàwó àtọ ọmọ ẹ lẹ̀ wọ́n ní wà á tara àlùmọ́rúfù mo ní bẹ́ẹ̀ ni mo ní àwa ní kọ́kọ́ àwa tá à ń lọ́pọ̀ ẹ̀wà méjìlẹ̀ pé ni a ti ra tíkẹ́ẹ̀tì màmá kan wà ń bẹ̀ màmá yẹn wá jí pè mí láàárọ̀ màmá yẹn wá ṣàdúrà màmá yìí fẹ́ lè máa ké ó ṣàdúrà mo ní màmá mo ní ẹ̀dúrà tẹ́ máa ṣe ni pé ẹsẹ̀ wa la fi ní lọ ẹsẹ̀ wa náà ní ká fi kún ní padà sí Amẹ́ríkà kọ́tà máa yọ̀ wá lágbára lọ́run tá a máa fi ṣe tán ọ̀tá ò ní yọ̀ wá o olórin kan tún kọ lóní ọ̀tá mi máa yọ̀ mí ọ̀tá mi máa yọ̀ mí o bí mo bá ṣubú màá dìde ẹ fi mí lọ́rùn sílẹ̀ ọ̀tá ẹ máa yọ̀ mí iṣẹ́ tọ́lọ́run náà mi ni mò ń ṣe ọ̀tá ẹ iṣẹ́ tọ́lọ́run náà gbẹ́ni ló ń ṣe bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation di túláàsì á gbà á gbogbo ẹjọ́ bá ní ká má gbà á ẹ̀yin rẹ̀ ló bá ń ṣe o ṣe rí ọ̀gbẹ́ni tó jókòó yẹn ó máa ń sọ̀rọ̀ kan o a ní gbogbo ẹni tó bá lọ́wọ́ ní Yorùbá nation bọ́wọ̀n bá ṣọ́ra òun ò ní dé wá bá wọn ẹ̀dẹ̀ ńlá pẹ̀rẹ̀ ṣáàrẹ̀ pẹ̀rẹ̀ ni alákọ̀ọ́rí kan nílùú Ìbàdàn ó yọ lókèrè ó ṣe orílẹ̀ gbé àbórí ń ta yín Sunday Igboho yọ lókèrè ẹ ṣe orílẹ̀ gbé àbórí ọmọ aládìkú yọ lókèrè wọ́n ṣe orílẹ̀ gbé àní ọmọ aládìkú yọ lókèrè wọ́n ṣe orí jàkújàkú ọmọ aládìkú yọ lókèrè wọ́n ṣe orí bòròbòrò wọ́n yọ lókèrè Fúlàní ṣe orílẹ̀ gbé kò ní da fún yàláyà Fúlàní wọn ò ní kúure ayẹyẹ lórí ẹ̀rọ lóko àwọn alamọdéyìn Fúlàní àwọn ọ̀rẹ́ mi tó jókòó síbẹ̀ yẹn tí n bá sọ̀rọ̀ títí ma ní àgọ́mọdádìí yẹn gbẹ̀yìn àwọn alamọdé wọn gbẹ̀yìn Ọlọ́run bá dá ògò ó ní ìwọ àgò bó ṣe kéré tó yìí kóhùn káàdì yẹn fò kó di ẹyẹ ìwọ ló má dé wọn gbẹ̀yìn àwọn ọmọ Yorùbá la má dá àwọn ọ̀tá wa gbẹ̀yìn gidigidi báyìí ni wọ́n ń dé odó mọ́lẹ̀ àmàdé wọn mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàmì Ọlọ́run á ṣàmì sínú ọ̀rọ̀ yín torí pé lánàá nígbà tá à ń kọjá lọ mo rí bẹ́ẹ̀ gbogbo àwọn aráàgbòho èmi àti bọ́dà mi ààrẹ mo rí bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe ń ṣàdúrà fún wa inú wọn dùn kárí nílé kò ìbàdàn mi kábàdí dòde adúpẹ́ fọlọ́run ní orúkọ ẹgbẹ́ tàwa láti Amẹ́ríkà wọ́n pè wọ́n ní Oòduà in diaspora àti mú àkáǹtì yín àmà fún yín 200,000. Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ gbogbo wa ẹ dákun mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wá ọjọ́ wa ti lọ púpọ̀ torí àwa àlejò a fẹ́ kí a tètè yọ̀ǹda but màmá kan wà tí wọ́n jẹ́ coordinator ọlọ́jà Yorubaland wọ́n ti ránṣẹ́ sí mi pé kí n jọ kí n fáwọn ní ìṣẹ́jú kan Chief Mrs. Ọdúnayọ̀ Danjuma láàrin ìṣẹ́jú kan Chief Mrs. Ọdúnayọ̀ Danjuma àwọn náà mọ rírì olóyè gbogbo wa la mọ rírì wọn gbogbo wa la mọ rírì wọn.